Peter Obi ṣàbẹ̀wò sáwọn tí Ṣọja ilẹ̀ wa ju bọ́ǹbù fún, èyí lohun tó ṣe níbẹ̀. Òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí lẹ́gbẹ́ òṣèlú Labour, ọ̀gbẹ́ni Peter Obi ti lọ kí àwọn aráàlú tó dún bírí nípínlẹ̀ Kaduna níbi táwọn Ṣọja ilẹ̀ wa kan ti ṣe ìṣíjú àdó olóró fún wọn tí ọ̀pọ̀ ẹ̀mí sì ṣòfò láìpẹ́ yìí. Mílíọ̀nù 5 náírà ló gbé kalẹ̀ fáwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún pé kí wọ́n fi ṣètọ́jú wọn. Ọsibítù ìjọba ìpínlẹ̀ ọ̀hún kan tó wà lágbègbè Barau Dikko nípínlẹ̀ Kaduna làwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà wà tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ilé ìwòsàn ọ̀hún sì ni Obi ti lọ ṣàbẹ̀wò sí wọn láti nawọ́ ìfẹ́ àti àánú sí gbogbo wọn fún ti àjálù tó ṣẹlẹ̀ sí wọn yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ lásìkò àbẹ̀wò ọ̀hún, mo wá bá gbogbo àwọn aráàlú tó dún bírí níjọba ìbílẹ̀ Ìgàbí nípínlẹ̀ Kaduna kẹ́dùn àjálù burúkú tó ṣẹlẹ̀ sí wọn ni. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa kan ló ṣe ìṣíjú bọ́ǹbù lù wọ́n. Wọ́n rò pé àwọn ọ̀daràn ló péjọ sílùú náà ni. Lára àwọn ibi tí mo dé ní ilé ìwòsàn àwọn akẹ́kọ̀ọ́ Barau Dikko níbi tí àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà ti ń gba ìtọ́jú báyìí. Àdúrà mi sí gbogbo àwọn tó wà nínú ìrora ọ̀hún ni pé kí Ọlọ́run ọba àlà tu gbogbo wọn lára pátá. Kí Ọlọ́run tún rẹ àwọn ìdílé tí wọ́n pàdánù àwọn èèyàn wọn sínú ìjàmbá ọ̀hún lẹ́kún. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Kaduna fún bí wọ́n ṣe ń ṣètọ́jú àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà. Ó tún gbóríyìn fáwọn agbófinró gbogbo tó wà nílẹ̀ wa fún iṣẹ́ akọ tí wọ́n ń ṣe nígbà gbogbo kílùú lè wà ní àlàáfíà. Lópin ọ̀rọ̀ rẹ̀, ó gba àwọn agbófinró ilẹ̀ wa lámọ̀ràn pé kí wọ́n máa ṣe jẹ́jẹ́ kí wọ́n sì rí dájú pé wọ́n ń ṣohun gbogbo tó yẹ kó tó di pé wọ́n kọlu àwọn ọ̀tá ìlú wọ̀nyí kí irú èyí tó ṣẹlẹ̀ nílùú Barau yìí má bàa ṣẹlẹ̀ mọ́ lọ́jọ́ iwájú. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.